Wálé Dàda máa kọ́kọ́ ṣe program orí program ti tèmi pé mi ò sí nílé èmi lọ represent Ogun State Wálé Dàda standing fún mi mo sí náà tántálá o ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́ ọbẹ̀ tí mo sí ní ọ̀wọ́n nídìí iṣẹ́ broadcasting Aláwìyé adémi ń ṣe program yìí kò tí ì sí program Gbénga Adébóyè ní time tí mi sọ fún yín Aláwìyé bá Gbénga Adébóyè dé ni bẹ́ẹ̀ni so èmi dẹ̀ ti wà lójúbísì àṣàtúnyà bíi 1995 láti ń jókòó láti ń ṣe sitting. ṣe iṣẹ́ rédíò ń gbà yẹn ó dàbí iṣẹ́ awo nígbà tó bá wà ní studio máa ń ṣe program when you come ìtàlẹ̀ máa dúró sí èèyàn kan ló máa wà ní studio pẹ̀lú tọ́pọ̀ ọ̀pálẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn à ń ṣe program nírọ̀lẹ́ yìí ń ṣe máa ra lórí Facebook aṣọ tí mo wẹ̀ náà ni máa wọ̀ bá tún ti kó omi àti òun ni mo rí lánàá àṣebí fìlà tó dé yẹn náà nìyẹn òun náà nìyẹn tó ti yàtọ̀ síra wọn àṣìṣe rédíò mọ̀ rédíò tẹ́lẹ̀ la dẹ̀ ń ṣe ní ìsìn rédíò tẹ́lẹ̀ àwọn onífújì tí mo mọ̀ pọ̀ o mo mọ̀ Tóyìn Ọlọ́ládé ọ̀bọ̀ kan náà tún wà Súnkànmí ń kọrin bí ògbésè dé báyìí ọ̀bọ̀ yẹn máa ń ká lòlò tó bá dé ọjọ́ jọ ń sọ̀rọ̀ ó lè fi bíi 30 minutes sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ní kó kọrin bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ṣe Ọlọ́run ọba le gbọ́n wa kan náà tún wà lábẹ́òkúta ń bí ẹlẹ́rìí mọ́sà àwọn náà bí family ara wẹ́rẹ́kẹ́rẹ́kẹ́ ni wọ́n àwọn náà kọ fújì bébí ṣé ọ̀rẹ́ mi kan náà tó wà ní USA Olúyẹmí Adéyẹmí Lukman òun náà láì fújì gan ṣé understand mo sọ fún káàsì pé bó ṣe ń ṣe náà ni ó dẹ̀ ẹ máa ṣe lọ àtọ̀dá bó ṣe ń ṣe náà ni ó dẹ̀ ẹ máa ṣe lọ èèyàn ní ṣe irú èyí kó má padà lẹ́ẹ̀sán bó ṣe Ọlọ́run máa sọ̀yàn lẹ́sàn program kan lè ṣe fún èèyàn kan ẹ̀gbọ́n wa kan Tajudeen Ìṣọ̀lá Prelude òun lọ̀rẹ́ mi tó wà l'Amẹ́ríkà yẹn rí pé ẹ̀gbọ́n Wálé nìyí máa sọ fẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi máa sọ kékeré máa ní tó bá ní nǹkan tójú mi bá rí ẹ̀mí máa sọ pé alápá kan mi náà tó bá ṣẹlẹ̀ sí mi tó ṣẹlẹ̀ sí mi wọ́n ti gbọ́dọ̀ ta lé yín àbí káwọn dájú yín ti kú nínú mo ti kọrin ìwà Ọlọ́run rí pọ̀ ọ̀tọ̀ ló máa ṣàṣírà wọn bẹ̀t àṣàṣì ọ̀rọ̀ bèbí Ọlọ́run jẹ́ ká rírú ẹ̀ ó ti yé bẹ̀t Ọlọ́run rí pọ̀ àwọn boys bíi 15 lẹ́yìn ọ̀tọ̀ tí wọ́n obìnrin ṣe tẹ̀ suspense ẹ̀yìn ọkọ̀ ó ní gbogbo àwọn ẹ̀ lórí tó ń ṣoògùn ìfẹ́ sóhun wọ́n ń ṣoògùn ìfẹ́ pé kọ̀ọ̀gà láìkí wọn ìmí àṣẹ sínú àǹkì àpọ̀ fi lòun lójú báyìí ni oye nǹkan tí mo sọ ṣe àwọn táwọn náà bá dúró re ẹ̀mẹ̀ ní tó lè ṣoògùn ìfẹ́ sí ẹ̀mọ́ ọlọ́mọ yẹn kárí kò ṣe déédéé. ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí ọ̀kan pàtàkì lára àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ Nàìjíríà. nígbà tí mi máa dó GBC 1995 Mákindé Fásúnlé ló kéré jù so when I got to GBC ọmọ kékeré kan ó tún kéré sí Mákindé Fásúnlé so mo yọ pé lẹ́yìn Mákindé Fásúnlé èmi ló kàn because 95 yẹn I was just maybe 21 years nígbà yẹn tí n bá ṣe mistake because I was born 1974 so Mákindé Fásúnlé ló kéré jù so lẹ́yìn Mákindé Fásúnlé Túndé Òkúnadé ló kàn. Wálé Dàda yìí ni Wálé Dàda yẹn dé bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ 95 96 at least èmi sìn September 15 1997 mo kọ́kọ́ ṣe program pé mo wọ́n ṣe program mi September 15 1997 so èmi ṣe 1997 so I could remember vividly mo lọ represent Ogun State mo lọ play cricket lẹ́kọ̀ọ́ ta lọ play elimination ìwà camp at Gbobi College so òjò wá rọ̀ tójò báyìí ti ọdún cricket bẹ́ẹ̀ wọ́n máa postpone kí ni I represented Ogun State afẹ́ lọ sí National Sport Festival imu 98 elimination so àwa play ojú ṣàròṣà àwa lè dé lọ́jọ́ Sunday mọ̀ sanwó láti fi match àṣàrọ̀ Monday before the match I have to go to OGBC office wà ní Fàdèyí office nígbà yẹn ṣùgbọ́n láti pe newsroom mo pè wọ́n lábẹ́òkúta pé mi ò ní lè dé mọ́ because nígbà tí wọ́n máa fún mi letter sport council business sport council OGBC ni wọ́n direct sí because I was working with OGBC then you understand so mo á pọ̀ láti newsroom pé mi ní lè dé mọ́ wọ́n dẹ̀ gbà so I was told later gbà tí mo dé pé Wálé Dàda òun àti mo pé ọmọlẹ̀yẹ àwọn náà lọ standing fún mi lórí program lágbo Fuji nígbà yẹn ṣe understand and tẹ́ bá dẹ̀ bí lọ Wálé Dàda kan sọ fún mi pé orí program ọmọ ọba Òkúnadé òun ti wọ́n ṣe program tó jẹ́ lágbo Fuji. ẹ bá a dárúkọ yín fáwọn tó ń wò wá báyìí. Babátúndé Abdulgafar Alábí ọmọ ọba Òkúnadé. Ìṣàgá Òkúmàsè. ọmọ ahéré owó tí ò ní gbàgede ọmọ èkúté ilé ògbà òòsà ibi yí gbére ti gbére ló mọ ọmọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgà ọ̀kan ṣẹ́ ọ̀kan nù ọ̀kan tó kù la fi rán gba aṣọ fún gbogbo nílé bàbá tó bí mi lọ́mọ tántálá mo sí ní tántálá o ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́ ọbẹ̀ tí mo sí ní ọ̀wọ́n nídìí iṣẹ́ broadcasting Aláwìyé nǹkan arúgbó sọ Aláwìyé òun ṣe kíní ẹ̀gbọ́n gbàdémi ṣe program yìí kò tí ì sí program Gbénga Adébóyè time tí mi sọ fún yín. irọ́ o understand náà àbí káwọn ní ká ṣe sọ bóyá àwọn ṣe ti wọn lẹ́fẹ̀ẹ́ ń bẹ̀ ṣẹ̀yìn wá ti Aláwìyé bá Gbénga Adébóyè dé ni. bẹ́ẹ̀ni so èmi dẹ̀ ti wà lójúbísì àṣàtúnyà bíi 1995 láti ń jókòó láti ń ṣe sitting
pẹ̀lú Alhaji Adébáyọ̀ Agbábíàká tí mo ṣe lágbo fújì. Ẹ bá bèèrè lọ́wọ́ ayé dáadáa a sọ fún yín pé orí program ọmọ ọba nǹkan ṣe program because I could remember gbà yẹn Bíọ́dún Bello ni producer program mi so èmi lọ mi ò sí so Bíọ́dún Bello ní láti gbé Wálé Dàda àti Mopé Ọmọlẹ̀yẹ wá torí wọ́n máa ń wà pẹ̀lú Bíọ́dún Bello náà wọ́n máa ń ṣe program kan tá a pè ní ilé ajé lọ́jọ́ Monday lójúbísì ṣe understand. bí tó bá di ọjọ́ Thursday tó ń bọ̀ yìí ni Ọlọ́run máa tún fi ọjọ́ kankan ọjọ́ ayé yín tẹ máa pé 50 years lórí òkè ìpẹ́ ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀ níṣẹ́ méjì ju iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lọ bó tiẹ̀ jẹ́ pé nígbà kan ẹ tún kọrin torí mo rántí lọ́dún kan tẹ́ ṣe. my name what is your name my name what is your name some call me Ọmọọba what is your name àwọn kan pè mí Túndé Túnẹ́rì what is your name my name what is your name. kí ló gbé my name yẹn wá gangan kí ló gbé solution wá. ṣe rí ìgbà tí solution yẹn ìgbà mi mo like orin gan mo ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ gbogbo fújì ni mo fi bẹ̀rẹ̀ rẹ́kọ̀tà sọ 2001 ni so ayé ní Ife Shows nígbà yẹn ó máa ń rí bí mo máa ń kọrin akọ́ máa kọrin náà. ìgbà yẹn kọ́lẹ̀ ń gbé ṣàbọ̀ làwọn àgbà yẹn so ayé ni wàá pè mí pé ó yẹ kó lè ṣerú nǹkan tí ṣòṣò ṣe náà ṣòṣò ṣe náà ká ti dúró mẹ́jọ akáko yẹn wí kí ní ẹdí ẹ̀rẹ́ nígbà yẹn gan ṣe ọ̀dà sábà tí ayé ni máa sọ ní yẹ ká wá Sheffield gbà ní Sheffield ṣe good time fún ayẹni náà gbà yẹn ṣe understand mo dẹ̀ lọ bá Alhaji Sheffield Alao Alhaji mo fẹ́ ṣe rẹ́kọ̀dù báyìí mo fẹ́ mọ̀ wọ́n wá sọ fún mi gbà yẹn pé record company táwọn sáyẹn pẹ̀lú sí wọn ní káwọn má fi ṣọ pẹ̀lú anybody mo dẹ̀ accept so nígbà yẹn làwọn òkè ẹ̀yẹ ká lọ sí Èkó wọ́n wá fi lọ pe Rẹ̀mí Àlùkò àti Suda Alao Malaika àfijọ́ ṣe solution yẹn gbà yẹn ní 2001 àdẹ̀ṣe lọ́ọ̀ṣì ní August 4 2001 yẹn náà la ṣe lọ́ọ̀ṣì ọdún náà lọ. August 4 2001 la ṣe ní Gateway Hotels ní Sima Hall. That's about 23 years ago now. Yes. My name, what is your name? My name is Solution. What is your name? Kí lẹ̀ ń fi solution yẹn sọ gangan? Solution náà ni pé gbogbo ohun tó léwu kó lè ṣẹlẹ̀ sẹ́dá láyé there must be a solution to it. Kò sí bí gbogbo nǹkan ṣe máa le tó láyé solution máa wà fún gbogbo nǹkan ni. Máa sọ fáwọn èèyàn most especially nǹkan tí ò lẹ́mìí máa kó fún ẹ problem. Àwọn kan ń sọ̀rọ̀ ẹ kíní kan ṣe kíní kan you can testify to it. Bàbí ti wí alákọ̀ bá dé àti ó gbà wá kí ló rí tí wọ́n ṣé wọ́n rí tó káàsì ní orí tó káàsì náà àtúnfúnra mi ń courage. Kí ni káàsì rí tẹ̀yìn mọ́? Káàsì rí púpọ̀. Mo máa sọ fáwọn èèyàn ẹ máa bọ̀ mi lọ́wọ́ ní ẹ fọwọ́ ìṣe nǹkan kan ní very soft máa fún wọn pé mi ní problem pé mi kì í rí náà bẹ̀ máa tó bá ń sọ pé wọ́n ní problem tó bá tún rí tàwọn kan ọmọ wa tó fọ́ ṣe understand àtọ̀dá ìgbà. Alabi náà ọmọba iṣẹ́ rédíò ń gbà yẹn àti sìn ẹ kọ́kọ́ bá mi jẹ́ ká mọ̀ tẹ́ rí ń pa ẹ̀. ṣe iṣẹ́ rédíò ń gbà yẹn ó dàbí iṣẹ́ awo because bá sọ pé iṣẹ́ awo ń gbà yẹn you too can testify to it nígbà tó bá wà ní studio máa ń ṣe program when you come ìtàlẹ̀ máa dúró sí èèyàn kan ló máa wà ní studio pẹ̀lú kọ́ọ̀bù ọ̀pálẹ̀ ṣe understand nǹkan tí mo sọ even tí pàṣọ máa bá wá lọ́dún náà lọ́run tó bá fẹ́ ṣe interview àwọn tó bá wá wọn máa dúró síta àwọn nìkan ló máa wọlé studio ṣe kan anybody lè rí anyhow báwo ṣe ní reception kan àti ẹ bá jókòó sí reception ẹ bá jókòó dáadáa gan Ọ̀ṣídèlé ń bọ̀ Ọ̀ṣídèlé was the director of program lójú bíi gbà Ọ̀ṣídèlé Kẹ́hìndé ní àwọn ní NPS manager for program service ṣé mo Ọ̀ṣídèlé ń bọ̀ ó lè wọnú studio gbà yẹn bẹ̀ṣẹ̀ mọ̀ iṣẹ́ rédíò sí ó ti di pé gbà yẹn kẹ́ tó sọ pé mọ̀mọ́ ọba ó máa difficult àfẹnubá òun ni á lóun kọ́ òun ni o bẹ̀ẹ̀ ní ìsìn à ń ṣe program nírọ̀lẹ́ yìí ṣe máa ra lórí Facebook aṣọ tí mo wẹ̀ náà ni máa wọ̀ bá tún ti kú òun bẹ̀rẹ̀ òun ni mo rí lánàá àṣebífì àtọ̀dé yẹn náà nìyẹn òun náà nìyẹn tó ti yàtọ̀ síra wọn ṣiṣẹ́ rédíò mọ̀ rédíò tẹ́lì la dẹ̀ ń ṣe nísìn. rédíò tẹ́lì professionalism bẹ̀ ń kọ́. Professionalism bẹ̀ náà ó yàtọ̀ síra wọn a lè fi gba ẹ̀ compare sí ṣe understand báyé ṣe ń bàjẹ́ yẹn ní ọ̀rọ̀ life normally náà ní rédíò náà ṣe ń bàjẹ́ because tó bá jókòó ń sìn wáyé ẹlòmíràn sọ̀rọ̀ lórí rédíò tá lọ gá ẹ tá ló train ẹ tá ló sitting pẹ̀lú auditioning mélòó ló ṣe before kó tó ṣe program bàbá mo ṣe auditioning lójú ibi sí nígbà kan tó yẹ nígbà kan ó tẹ̀ sùn mi auditioning yẹn ni pé okay go and do the program lọ ṣe bó ṣe fẹ́ ṣe káwọn bó ṣe fẹ́ ṣe wà wá rìkọ́dà rẹ̀ èmi ni Babátúndé Okùnadé èmi ni mò ń dábí ẹdun tí mò ń rọ̀ bí òjò àtàwọn àgbò ń rọ̀ bí òjò mò ń rọ̀ bí òwe okay bó ṣe bá sọ lórí rédíò náà rè ṣe màá ṣe auditioning náà màá mú àwọn Ṣẹ́gun Odò Ṣẹ́gun Olúmídé Fẹ́mi Olúmídé àjókòó àgbọ̀ ọmọ ọba ò ti wà ókè ìbàjẹ́ bá máa mú lọ́dọ̀ gàmí tó gàmí bá gbọ́ tán báyìí akọ̀sọ̀ mẹ́gbẹ́ o tí ì mọ̀ṣẹ́ ìgbà mi máa tún bú sí gbé tí mo máa ṣiṣẹ́ yìí lábàáyé ó tẹ̀ tó àdìkọ́ mi tiẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi kan Bùṣírà Abíọ́dún Fálẹ́yẹ Bẹ́ṣì ó ní ọmọ ọba padà síbẹ̀
tó yẹ kí mi lè gbàgbé bẹ́sì lọ́jọ́ tèmi òun ló padà síbẹ̀ náà tún para lọ at the end of the day yóò ti ní ẹ̀ma bẹ̀rẹ̀ program September 15 1997 tí mo sọ yẹn náà kò ṣe nǹkan tí mo rò because mo dé GBC normally náà nígbà tó bá kàn sọ fún mi wọ́n kàn fún mi pépà ni pé kí n lọ sí library kí n lọ compile lágbo Fuji mo kàn pé kí ló ń ṣẹlẹ̀ mo compile mo tún compile mo tún gbé dé ẹ̀sà àwọn onílé ẹ̀sà wọ́n tún fún mi news lọ́ba studio manager àti announcer pé this Biara is going to present lágbo Fuji today ṣé mo mi ò believe and tó bá tell me pé máa lọ mò ń bọ̀ ṣé mo nígbà tí mo máa bọ́ síbẹ̀ mo bá àǹtí Yétúndé Dàkústà àǹtí Yétúndé Dàkústà was the studio manager ńgbà yẹn Jọkẹ́dà Steve àǹtí yẹn wà ní NTA sí àwọn náà àti dọ̀gánsì he was the announcer nígbà tí mo dé mo fi ìrànwọ́ wọn ṣe mọ̀ tọ́ba àpálẹ̀ was controller of program Yorùbá ní ìgbìmọ̀ GBC ńgbà yẹn ẹ̀wọ̀n ti rí signation pé kí lorúkọ ẹ̀ ní Babátúndé Okùnadé kò tí ì sọ ọmọ bá ń bẹ̀ ńgbà yẹn wọ́n dẹ̀ sáyìn ní ẹjọ́ orílẹ̀ èdè sínú ẹ̀ this thing attentively I'm going to Bonsuwe Fuji gẹ́gẹ́gẹ́ ẹ mọ̀ nígbà tí wọ́n dárúkọ nígbà Babátúndé Okùnadé I was sweating nínú AC wọ́n á dúró báyìí mo wá ń wò àti ní wọ́n á ń tanná pupa yẹn nígbà tí wọ́n pa yẹn ìwé èèyàn fẹ́ bọ́ sí wọn yẹn ni but before then mo ti sitting láì mọ iye ìgbà pẹ̀lú agbábí àkàlẹ́ ẹ ti rí iná pupa yẹn tẹ́lẹ̀ mo ti ní ọgbà yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ta ló ń bẹ tó sẹ̀ ṣé àwọn àgbà tí mo rí náà mo ti yé ẹ mọ̀ mú lágún nínú AC meanwhile kò sí fóònù tó máa fi pa àwọn tí ẹgbẹ́ ṣẹ́gun ẹgbọ́ mi o kíní kan ẹgbọ́ mi o ṣe mo òjijì ló bá mi pàpàpà sọ̀rọ̀ náà ni màá kọ́ sọ ẹ̀ka orúkọ mi ni Babátúndé ọkàn rẹ̀ n tàbẹ̀rẹ̀ sí nígbọ̀n mi ò rí kìkì máa ń kì ṣeré tẹ́lẹ̀ nínú kíní oh my god ó ti wọ́n tún paná àti tó ní fọkànbalẹ̀ wọ́n tún mú dé wọ́n tún tẹ́ḿpò yẹn tún ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ bá a tó yá ẹ̀tún múná wa mo ìbẹ̀rẹ̀ sí àti tó ó ti tó ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù ṣé ọ̀nà sáà bàbá mi àyọ̀ ẹ̀tọ́ mo ṣáà dàgbére mo sign out fáwọn èèyàn because your intro must be attractive tó bá bẹ̀rẹ̀ program máa ń sọ fáwọn èèyàn àwọn ọmọ tó ń tẹ̀lé mi náà jẹ́ kí bẹ̀rẹ̀ jẹ́ kó pé àwọn èèyàn mọ́ra àní ẹ̀ lè dọ̀ọ̀lù ìbẹ̀rẹ̀ náà àwọn èèyàn máa fi dúró tó bá tún fẹ́ lọ náà tún fi wọ́n sókè débi pé wọ́n á tún lè pàdé ẹjọ́ mẹ́jọ gbogbo àwọn nǹkan táwọn akọ́mọṣẹ́ ń gbà yẹn nìyẹn ta ló pẹ́ lómi iṣẹ́ ṣé gbogbo àwọn kìíní ni wọ́n mọ̀ lẹ́sẹẹsẹ ayélujára tí màá bẹ̀rẹ̀ màá ṣe tán ẹ̀bùn ọ̀gá mi tó sọ pé òun ń bọ̀ mi ò mọ̀ wọ́n kàn jáde báyìí àṣetòsí ni wọ́n wà wọ́n ń gbọ́ mi níbì kan ọwọ́ adé má ẹ̀rọ o ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn congratulation má ṣe tó pẹ̀ ń bọ̀ ní tóun bá wà níbẹ̀ yẹn wọn ò bí ẹni ò ní sọ̀ kankan pé òwúrọ̀ gẹ́gẹ́ lọ́ọ̀kan ò fẹ́ sọ̀rọ̀ ta ni ẹ́ ṣe understand nǹkan tí mò ń sọ gbogbo àwọn nǹkan tó yẹ pé a fi ń bẹ̀rẹ̀ nígbà yẹn náà bẹ́ẹ̀ ní ìsinyìí o kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ Alhaji Tajudeen ọ̀kan láwọn bàbá yẹn ní Adédàmọ́ látọ̀bọ̀ ọ̀pálẹ̀ tó bá dúró báyìí ẹni àfọmọ ẹ̀ náà máa fọ ní ìsìn níbẹ̀ tá a kọ́ lè fọ́ tó wọ́n gbà yẹn ẹ̀tù kọ́rẹ́jì yẹn ti wà ń sìn. arúgbó ẹ̀fọ́ lọ́n. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. àwọn fújì tí mo mọ̀ pọ̀ o mo mọ̀ Tóyìn Ọlọ́ládé ètò wà lájégúnlẹ̀ Tóyìn Ọlọ́ládé ọ̀bọ̀ kan náà tún wà Súnkànmí ń kọrin bí ògbésè rí báyìí ọ̀bọ̀ yẹn máa ń ká lòlò tó bá dọ́tẹ́ bá jọ ń sọ̀rọ̀ ó lè fi bíi 30 minutes sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ní kó kọrin bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ṣe Ọlọ́run ọba le àwọn olórin pọ̀ ẹ̀gbọ́n wa kan náà tún wà lábẹ́òkúta ń bẹ ẹlẹ́rìí mọ́sà àwọn náà bíi family àwọn ẹ̀rẹ́kẹ́rẹ́kẹ́ ni wọ́n àwọn náà kọ fújì bébí ṣé ọ̀rẹ́ mi kan náà tó wà ní USA Olúyẹmí Adéyẹmí Lukman òun náà láì fújì gan ṣé understand mo ní sọ fún káàsì pé bó ṣe ń ṣe náà ni ó dẹ̀ ẹ máa ṣe lọ àtọ̀dá bó ṣe ń ṣe náà ni ó dẹ̀ ẹ máa ṣe lọ èèyàn ní ṣe irú èyí kó má padà lẹ́ẹ̀sán bó ṣe Ọlọ́run máa sọ̀yàn lẹ́sàn program kan lè ṣe fún èèyàn kan ẹ̀gbọ́n wa kan Tajudeen Ìṣọ̀lá Prelude. àlójoojúmọ́ ni mo máa ń gbìyànjú pé kéré fújì lè mú kè mo máa ń tiraka kéré fújì ga o kí lẹ́nu níbẹ̀ ni gbogbo àwọn tó kú lọ. orúkọ mi ni àrẹ̀mọ àgbáyé Tajudeen Ìṣọ̀lá ọmọ Adékúnlé tí gbogbo ẹ̀ mọ̀ sí Fuji Prelude. òun lọ̀rẹ́ mi tó wà l'Amẹ́ríkà yẹn rí i pé ẹ̀gbọ́n wálé nìyí Abẹ́òkúta ó dẹ̀ ti pẹ́ ó ṣe pè mí nìyẹn pé Prelude bẹ́ẹ̀ ni Prelude àrẹ̀mọ Tajudeen Ìṣọ̀lá bẹ́ẹ̀ ni Lukman dẹ̀ pè mí láti Amẹ́ríkà yẹn Yẹmí
Túndé mo fẹ́ ká ṣe nǹkan kan fẹ́ gbọ́n mo ní kí ló ṣẹlẹ̀ ó fẹ́ ká ṣe rẹ́kọ̀dù fún nípò rẹ́kọ̀dù wọn ní ìsinyìí o káwọn kára wọn tó lù táwọn ọdún náà tó lù lùkà tó gbé gbogbo ẹ̀ mọ́ra wọn rẹ́kọ̀dù ó ní má wọ̀rì eré ni mo ṣe bí pé sẹ́ǹdì owó nìyẹn o mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ìdíwà ní studio táà ń kóṣẹ́ wọn lọ́wọ́ olólórí kan tún sì wà Ìjẹ̀bú Òde again tó yẹ pé santo tansoma bí kinní kan tansoma aliwa rẹ mú àrí mi tiẹ̀ mórúkọ ẹ̀ ó ń tọrọ àwọn aráàlú òyìnbó àwọn aráyè gan ṣé mi máa wo YouTube mi iṣẹ́ dátà mélòó mo ní ó ń wò pé tansoma yẹn náà mo tún ní interest ní ẹ bá ti parí iṣẹ́ kinní Àrẹ̀mọ Yẹmí Adéyẹmí gbé sọ fún mi ẹ bá ti parí iṣẹ́ tansoma yẹn mo wá wò pé káàsì wa ń touch life àwọn èèyàn kan láti bẹ̀ because mo gbọ́ bí pẹ̀lú jẹ sọ ó ní ẹ wá bọ̀ òun lé ni pẹ̀lú sọ pé wá bá òun lé sẹ́mọ̀ ó dé ẹ wọ mọ́tò lọ ẹ gbé mọ́tò lọ fún ara yín mo dẹ̀ mọ̀ ṣúyọ̀ pé ẹ̀gbọ́n ó dáa ká má sọ nǹkan míì náà ní tó fẹ́ fún yín wọ́n fún yín 20,000 kò ká chip yín lọ síbẹ̀ ṣé ọ̀nà sáà yẹn kàn wọ́n pé out of goodwill àbọ̀rọ̀ mi ọdún sọ jẹ́ kí n ṣe kíní fún ọ ó dẹ̀ ń bí nǹkan tó dáa ṣé understand Ọlọ́run máa bá mi dúró tì í lọ yóò tí ẹ mọ̀ tí èèyàn ṣe kan tọ́lọ́run fi ń gbàdúrà yìí ṣé understand you have done a lot. Thank you, sir. In this broadcasting. Now ẹ kọ́kọ́ ṣe record kan tẹ́ pè ní solution yes. Lẹ́yìn solution iṣẹ́ tún ṣe record mi. Ìgbà tó di 2011 mo rántí pé mo ṣe nǹkan kan mo ṣe èsì ìbò mo ṣe bí bàrà tó bá ṣe Yorùbá ń gbà kan nígbà tí Gbénga Daniel wọlé wọn ṣàṣe kí ni ẹ ó fẹ́ kò ń ṣe wì kò ń ṣe nǹkan kan báyìí náà bí ọ̀rọ̀ báyìí la fi ṣe ṣe mo ní máa wà ń bẹ̀ so àgbẹ̀gá mi mo ti kọ́ kí ni ẹnu wàjú bàrà tó bá lọ ṣe mọ̀ báyìí náà la ní change of government lọ́lọ́run gbéṣẹ́ ìyanu dé tíjọba kò lọ́wọ́ àwọn PDP mo máa wọ record mo wá ṣe record yẹn mo wá pè ní síìbù ìsìbò nígbà tá a gbé yá ìtàn ní Daniel ló kí Amosun ló kí kíni kan mo ní má ṣe mistake mi nǹkan Amosun torí mi jẹ́ ń bẹ̀ ó ti ń kọ́ ní mo sọ Amosun ló bá tún ṣe nǹkan tí òjò bá tún ṣe máa ṣe síìbò ìdí ìṣòwò náà lélẹ̀ ṣe understand so. Ibẹ̀ kọ́ lẹ́ni wọ́n ń kàbò wọ́n ń dàbòrú wọ́n kóbò. Ó ti kọ́kọ́ polongo òbò pé káwa tẹ̀bò pé ká bọ́ síta káwa tẹ̀bò so gbàtà wa tẹ̀bò tán làwọn kàbò kà ó ti yé nǹkan bí mo bá ṣe ń kàbò yẹn làwọn òbò náà tún wò ṣe understand àwọn òbò yẹn ni vigilators àwọn yẹn wà lọ́ọ̀kan wọ́n wò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ayé tẹ̀bò so àwọn kàbò bí àwọn yàbò irú wọn ni ṣúkò báyìí kẹwọn tó wá gbé kámẹ́rà lọ tó lọ ya election yàgò yẹ ẹ̀ṣẹ̀ ńláta torí ẹ̀wọ̀n ìjẹ́ ọdún ká. Bọ̀tán kóbò ń bò kan. Bẹ́ẹ̀ gbogbo òbò náà kọ́ ni wọ́n kó. Bọ̀tán dàbòrú o. Àìmọye ìgbà wọn máa ń dàbòrú. Wọ́n dẹ̀ jí gbogbo. Wọ́n dáná sún gbogbo. Jẹ́mọ̀ pọ́n tún fọ́ pálí ọ̀fọ̀ kèbò. Wọ́n tún sún gbòǹgbò ń gbà mí. Ọlọ́ọ̀ṣà ìyẹn lè sì bò lójú àwọn gbogbo àti yàbò àwọn èèyàn burú o. Èsì bò ọjọ́ Thursday tó ń bọ̀ yìí ní ọjọ́ bíi Abdulgafar Babatunde Okunade ọmọọba Ìṣàgá Òkúmàsì wọ́n máa pé 50 years lókè ìpẹ́ ẹ̀mí yá ṣọ̀pọ̀ ẹ̀. Àmì o ṣe rí tábàní ká máa kà ilẹ̀ aṣú ilẹ̀ amú ṣe understand mo kàn jẹ́ nìkan tó yẹ pé mo nígbàgbọ́ ní Ọlọ́run gan ṣé ká kọ́kọ́ sọ báyìí pé ok mo ra mọ́tò ní July 29 ó dẹ̀ August 29 ó dẹ̀ fi accident right off gbàyàn máa ń ṣe àní fídíò kàṣínà àti ẹ̀bà lọ sí Ramadan lecture ní mẹ́ẹ̀kọ́ mi ò kí mu tí ọtí ò kí mu mí nígbà tí àwọn gbọ́mọ̀ mu tí náà kábọ̀ sí mi kí mu tí àwọn tó bá mọ̀ lè testify síbẹ̀ many people kí n bèrè wádà ọ̀bọ̀ ẹ̀ ń jọ́kọ̀ ìmọ̀ àtẹ́ni kọjọ ní issue kan ọ̀gá wa ni nígbà tí mo spark tí mo yọ ẹ̀sìn náà mọ̀ mu gbó ẹni kò mu gbó ẹni kò mu tí náà ní pẹ̀lú tó ń ṣe ṣe understand so wa travel Ramadan lecture wa ṣáà lọ ṣe mọ̀ lára àwọn òrírí náà ní pé ṣe mọ̀ kó máa drive lọ lọ́nà dédé pín síbi 16 ṣe understand gbúragbúra bẹ́ẹ̀ alhamdulillah ó ti August 29 ló yẹ pé lápá abẹ́dẹ̀ mi jọ́ kẹjọ ẹ̀ nǹkan tí mo sọ ẹ̀ṣẹ̀ so August 29 August 26 ọjọ́ tó bí mi kì í gbàgbé àti August 29 ti alásídẹ̀ntì yẹn right off ní àtọ̀rẹ́ mi ìyàwó ọlá Kéwúṣọlá ìyá Ridwan ọmọ ẹ̀ Mubarak 8 months níwájú ọlá but alhamdulillah nǹkan kò ṣe anybody ibẹ̀ lápá ti ṣẹ́ bá ṣe wọ̀ ọ́ nìyẹn láti ìgbà yẹn tó máa sọ fẹ́ẹ́ lómi máa sọ kékeré máa ní tó bá ní nǹkan tójú mi bá rí ẹ̀yìn mi àwọn ẹgbẹ́ alápá kan mi náà tó bá ṣẹlẹ̀ sí mi ohun tó ṣẹlẹ̀ sí mi wọ́n ti gbọ́dọ̀ ta lé yín àbí káwọn dáàdì yín ti kú ṣe understand because kéèyàn lè sọ pé òun lọ ìlú òyìnbó lẹ́ẹ̀mejì tó ṣọ́ 4 million ṣíìpù kan ṣe understand but alhamdulillah lọ́jọ́ ti tèmi náà so mo máa ń sọ fáwọn èèyàn kò sí ohun tó hùn kó lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́kàn lólúwa
I don't believe in ayé ló ń ṣe kíní kan mi sọ pé kò sáyé má sì mí gbọ́ ẹ kò sí nǹkan tó pè ní àtayé àfáàwá kan Imam Agbájé kọ́lọ́mbà fọ̀rọ̀kẹ́ wọn Abdulkabir Agbájé bẹ́ẹ̀ ni Sẹ̀lí Agbájé bẹ́ẹ̀ ni Abdulkabir Oyègúnlẹ̀ ṣe wọ́n sọ kíní kan pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ because mo láìkí wá sí bàbá yẹn gan bí alákọ̀wé ni ó ní nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ wọ́n jí bàgbẹ́ lẹ́nu ọmọ ẹ sọnù lọ́la kíní kan ṣẹlẹ̀ sí ẹ wọn náà yẹra ẹ wò kí nìkan tó ṣe tó rọrùn àwọn tẹ́lẹ̀ máa fi ń bọ́ lọ́run fàájì yẹn pé Ọlọ́run wá kí nìkan tí mo ṣe tó rọrùn tí nìkan báyìí fi lè ṣẹlẹ̀ sí i ètò ọlọ́mọ máa tún máa sọ fún mi pé kọ́ akọni kò kọ ọmọ kò kọ fíìlì pé kìíní ṣe understand alhamdulilayi bàtà ṣe 40 ìjọ tí mo ṣe 40th mi ní 10 years ago níwájú Ọlọ́run àti mi ìdáníwọ̀n ní àlọ́wọ́ báyìí pẹ̀lú ṣàkóso àwọn aṣọ haúsá kan máa ta máa ń rà ń gbà yẹn ó lè wò tẹ́lẹ̀ ọjà gíga tí bá mi fọ́ múde lọ múde dípò bọ́ yẹn bá wọn bọ́ yẹn studio ní Kútọ̀ aláìmọ̀ pé 40 lé ní kò sówó lọ́wọ́ mi tẹ̀ ya fọ́tò fún mi tẹ́ bá wo Facebook mi fọ́tò yẹn ló wà lórí Facebook mi ì tí ì fọ́tò tó fáìn tó fọ́tò yẹn níjọ́ 40 mi ò ní wá ní àlọ́wọ́ so by the 50 yóò ń bọ̀ náà a máa fi ẹni a máa ṣe kíní kan níbo lẹ wà ní 10 years ago ó ti ní kan tí mo sọ owó epo ni tó bá dijọ́ ẹ̀ wá lọ gan rẹ̀ wá ṣe bẹ́ẹ̀dì kan wọ́n bá wá tán bá láyé wọ́n láyé gbé ìwọ ló máa jẹ gbèsè ìta ṣe ní 2 years ago olúwẹ̀ ló mọ̀ mi tó já sí. so kò sọ owó epo ń bẹ̀ báyìí. owó epo kan ò ti Jésù ń bá ṣọ́wọ́ àdàmọ́dún o kò sí iná dídá ń bẹ. ẹ̀mí yín á gùn Ọlọ́run ní fọdún ìṣàṣemọ́ wọ́n sì ń lọ sí òde MC dáadáa náà àwọn bólẹ̀ tí ń ṣe program sìn kí ni social media handle yín kí ni telephone number yín fún gbogbo àwọn tó bá fẹ́ celebrate yín fún tọjọ́ ìbí tó rọ́pọ̀lọpọ̀ èèyàn ló mọ Babátúndé Okunadé ọmọọba káàkiri àgbáyé. lórí Facebook Babátúndé Okunadé ẹ wá open bracket ọmọọba Tusfat ẹ máa rí mi ń bẹ̀ that is my Facebook account lórí Instagram mi ọmọọba Tusfat ọmọọba Tusfat tẹ bá lọ sórí TikTok ẹ máa bá mi ní Tusfat ọmọọba níbẹ̀ Tusfat ọmọọba ẹ máa bá mi níbẹ̀ ṣe understand mo rẹ̀ ṣe wà ní sí mo wà ní New City FM New City yẹn máa ń ṣe láti inú mímọ́ lọ́jọ́ Saturday níbẹ̀ 2 to 3 tó bá di lọ́jọ́ Wednesday ní New City FM náà mo ń ṣe jẹun àgbà ẹni program tí bọ́lá tó bá ti ń ṣe tipẹ́tipẹ́. láago mélòó nìyẹn. ìjẹun àgbà yẹn máa ń bẹ̀rẹ̀ ní 7:45 títí di 8 lálẹ́ ìjẹun àgbà fully sponsor program yẹn ti lórúkọ tẹ́lẹ̀ tó bá ti build orúkọ yẹn mo kàn wọ́n pé ọmọ mi tún gbọ́dọ̀ tún pa àyè lẹ́yìn máa tún lọ build orúkọ kan mọ́ kọjú kò sórí ìjẹun àgbà yẹn ó dẹ̀ modify ó dẹ̀ ń lọ so ní gbogbo ọjọ́ Friday jàre mo máa ń wà ní Sweet FM 7 to 8 a pè ní eré ayò based on sport because mo sọ fún ilé kan pé mo play cricket for Ogun State mo represent state ó ti yẹ national gan wọ́n pè mí sí camp national team ṣe é kásá mẹ́ta àkànlé tí méjì mo náà at the same time so ìyẹn ni mo fi ń ṣe tí mo ń gbé àwọn coaches wá láti sport council àwọn games mi ìtawà tá à ń wò tá à mọ bó ṣe ń kà wọ́n tá à mọ bó ṣe ń calculate wọn ìyẹn lèmi kọ́ gbé mo dẹ̀ gbé wọn fún wọn sport council mo dẹ̀ gbé wọn fún wọn sísè wọ́n dẹ̀ buy into it ó ti yẹ commissioner for sport wa l'Ogun State gan Honourable Wasiu Isiaka is in support of it bí wọ́n kọ́ gbé lẹ́tà yẹn lọ ló fi dórí director of sport ní head of coaches ní Ogun State Sport Council ṣe iṣòǹde ṣe mọ̀ wọ́n fọwọ́ sí so program yẹn là ń ṣe sọ pé program tó gbé everybody ń gbádùn kan ni. bẹ́ẹ̀ni every Friday ni bẹ́ẹ̀ni 7. tọ́n bá fẹ́ pè yín fún MC tàbí òde kankan kọ́ náà ṣé tọ́n bá pè yín fún bí olórin sì ń kọ́ ẹ̀ kí n kọrin. mi ò kí n kọrin pẹ̀ tó ti wù mí kí n máa kọrin nítorí nígbà tí mò ń produce táàbù iṣẹ́ pẹ̀lú ìjì èyí tí mo ṣe ní orin yẹn ló pọ̀ jù tó yẹ pé mi fún ara mi wọ́n àwọn pé kí ni ẹni kan sọ fún mi Túndé wọn náà kọrin nínú wọn ti kọrin ìwà lọ́wọ́ orí pọ̀ ọ̀tọ̀ ló máa ṣàṣírà wọn bẹ̀ àṣàṣì ọ̀rọ̀ bèbí Ọlọ́run jẹ́ ká rírú ẹ o ó ti yé bẹ̀ wàhálà orin pọ̀ àwọn boys bíi 15 lẹ́yìn ọ̀tọ̀ tí nǹkan obìnrin ṣe suspense ẹ̀yìn ọkọ̀ ó ní gbogbo àwọn ẹ̀ lórí tó ń ṣoògùn fẹ́ sóhun wọ́n ń ṣoògùn fẹ́ pé kọ̀ọ̀gá láìkí wọn ìmí àṣẹ sínú àǹkì àpọ̀ fi nù òun lójú báyìí ni oye nǹkan tí mo sọ ṣe àwọn táwọn náà bá dúró re ẹ̀mẹ̀ tó lè ṣoògùn fẹ́ sí ẹ̀mọ́ ọlọ́mọ yẹn kárí kò ṣe déédéé ṣé mo wàhálà tó wà ní iṣẹ́ orin pọ̀ ẹ̀dí mi ò ṣe olórin mi ò kì í ṣe olórin bẹ́ẹ̀ tó bá yẹ pọ̀ ẹ fẹ́ kọrin àbẹ̀fẹ́ ṣe kíní kan I can compose for you pápá ṣe ń sọ̀rọ̀ ń sìn máa sọ ìgbà mi bẹ̀rẹ̀ mo ti sọ pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Kasnati ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Kasnati òun ló gbé mi ṣàgbáyé kan tó rí mi l'Amẹ́ríkà Kọ́lá ò ṣe mo dúpẹ́ alátọ̀dá mi. ọjọ́ Thursday tó ń bọ̀ yìí ni wọ́n máa pé 50 years August 22nd ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi kí wọn fún birthday ọjọ́ ìbí wọn ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́ tẹ́yin náà fẹ́ kí wọn ẹ jọ̀ọ́ bá lo picture wọn lọ́jọ́ birthday yẹn ìta náà níta lè ṣe náà la ṣe ẹ bá fáwọn èèyàn telephone number tó jẹ́ WhatsApp. nọ́mbà mi 0803 237 0756 lẹ́ẹ̀kan sí 0803
2370756. ẹ mọ̀ tí bá tẹ̀ tí wàá pè tó bá lọ mo ṣe program lọ́wọ́ ni máa fi fóònù mi sí flight mode so lẹ́yìn wákàtí kan ẹ pè padà. mìíràn àwọn ìjọba nígbà election bọ̀ àwọn ìjọba ti polongo bò káà tẹ̀bùtẹ̀bù ká bọ́ síta ká lọ tẹ̀bù ó ti nígbà táwa dẹ̀ ń tẹ̀bù yẹn làwọn òbò wọn wà lọ́kàn àwọn invigilators nítorí àwọn kóbò kọ́ má bàa kóbò táwa tẹ̀bùtẹ̀bù tẹ̀ ṣé ọ̀sán sábà táwa tẹ̀bùtẹ̀bù táwa tẹ̀ tán àwọn kàbòkàbò wa bẹ̀rẹ̀ sí ní kà. àwọn yàbòyàbò náà ń àwọn yà. yàbò náà bẹ̀rẹ̀ mi bàbá ṣe ń yà ẹ̀ pé òun ló máa jẹ́ kí kóbò mi kan àwọn yàbòyàbò náà máa lọ present ẹ̀ ní kóòtù pé wọ́n ti kóbò mi o ó ti àwọn yàbòyàbò láyà o yẹ̀mọ̀ ìyá tá a yà wá ẹ̀ olóòjì àwọn kàbòkàbò wa ṣe kí ni àwọn kàbòkàbò wa kà táwa tẹ̀bùtẹ̀bù kà. ẹ̀mí aṣọ pé ọlọ́run ní fọdún ìṣàṣemọ̀ ìjọ́ la tún máa dìbò míì báyìí. ó di 2027 ni o. ọlọ́run adẹ́mi wá sí happy birthday once again sir. Thank you very much. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.